Swaga TV ni ẹ máa wò. Ara kege Yorùbá Swaga lódù. Swaga ni mo fẹ́ bá wọlé o, Swaga gidi. Swaga máa kó Swaga sẹ́gbẹ́ kan báyìí, Ginger sẹ́gbẹ́ kan, kí n kó pọ̀. Kò mọ dé fìlà bí. Kí n lo Edwom. Swaga. Ọmọ ilé òsì yọ dáadáa ní Swaga TV ni ẹ máa wò. Swaga TV ni ẹ máa wò. The one who has given us men and women ètò fún wa ní ọkùnrin àti obìnrin in vessels of honor, ní ti ohun èlò sí ọlá in vessels of honor, ní ohun èlò sí ọlá and through them nípasẹ̀ wọn we hear the word of God, à ń gbọ́ ọ̀rọ̀ we Ọlọ́run know the heart of God, à ń mọ ọkàn Ọlọ́run and we know so many things a sì mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan about our lives. nípa ayé wa. They have given us revelation, Ó ti fi ìran hàn wá revelation of the present, ti and they àkókò even yìí. remind us of the past, Ó ń rán wa létí ti and give àtẹ̀yìnwá. us revelation of the Ó future, sì fún wa ní ìrántí so ọjọ́ that it iwájú. will keep us on our toes. Kí a kó lè jẹ́ kí a wà lórí To keep ẹsẹ̀ wa moving. láká máa That lọ. God has a plan for Pé us, Ọlọ́run ní ìpinnu and He fún has wa. not forsaken Kò us. sì fi wá sílẹ̀. So for this end time, Nítorí ìkẹyìnká as we have ìkẹyìn. the Lord Jesus Christ Bí ẹbí tí ó Jésù in the Kristi physical realm, ní àìríra. when He came, Nígbà tí ó wá, but He has gone, ó ti lọ. but He has sent human representatives Ó ti fi àwọn ènìyàn wá ṣojú ara rẹ̀. to represent Him, Láti wá ṣojú to rẹ̀. speak on His behalf Láti wá máa sọ nípa for the tiẹ̀ end time. fún And ìran I want to ìkẹyìn. introduce somebody, Mo fẹ́ fi èèyàn kan hàn my án. able partner, Ẹnì kejì mi. my able partner, Ẹnì kejì mi tó My kojú wọn. companion. Ẹnì kejì mi. a warrior, Jagunjagun. a fighter, Jagunjagun ni. an anointed vessel of God, Ẹni àfàmìróríyàn. a visioner, Ẹni àríran. a visioner, Àríran. I call her embodiment of gifts, Mo máa ń sọ pé ẹni tó pọ̀ kó kún fún ẹ̀bùn. total package, Ẹ̀bùn pọ̀ lára wọn. complete package, Ẹ̀bùn tó péye. special brand, Ẹni tí ó jẹ́ pé ó yàtọ̀. God's designer brand, Ẹni tí Ọlọ́run ṣe ní God àràtọ̀. designer Ẹni prophetess. tí wòlíì Àlejò obìnrin. kéde pé àwọn wòlíì èrí báyìí. Ẹ̀sọ́ prophet àwọn Are you ti sure pé prophetess. wòlíì ni ẹbìnrin? Ó jẹ́ wòlíì lẹ́nu yìí báyìí. ẹja gbọ́sẹ̀ yẹn wò. Let's try and níwọ̀n bá di gbọ́ gbọ́sẹ̀ wò. By the time they have yóò bá máa rá wa lẹ̀ they mú. will be running around and say, bàbá ṣe sọ́jà ní ibi fìlà the jọ́sìn kọ́kọ́ soldier, máa they ṣí. first of all remove the cap. ẹdúrónà ẹja owó sí fìlà náà. ṣùgbọ́n ẹlòmíì tẹ́wọ́ kọ́kọ́ gbàdúrà So fún. when you are praying nígbà for tí them, kíní ọ̀bà tí ìwọ lára. if they don't see lè them, dúró báyìí pé. they will just stand. What kill every ẹ ní sọ́fún tí èèpẹ̀ báyìí. before you onífúnra rẹ̀ ni ó ṣẹ́ǹjì ẹsẹ̀ rẹ̀ bí gbàgbọ́ wọ ẹdẹ. ọmọ ṣẹ́ǹjì ẹsẹ̀ rẹ̀. because Ọlọ́run jẹ́rìí ara rẹ̀. God manifests himself nínú ayé ìránṣẹ́ in our life of our mommy, prophetess Mary Olújùwọ̀n, Olubori. For the past 20 years, fún ogún ọdún sẹ́yìn. she has labored, Ó ti ṣe wàhálà. she has suffered, Wọ́n ti ṣe làálàá. and àkókò ìkórè ti dé. This is time of Mo sì mọ̀ pé harvest. yóò jèrè iṣẹ́ I rẹ̀. know she will take Yóò the jèrè iṣẹ́ rẹ̀. She will eat the fruit of her Yóò labor. jèrè iṣẹ́ rẹ̀. Yóò jèrè rẹ̀. Ìwọ náà jèrè rẹ̀. Jésù. Yóò jèrè mi. Èmi náà jèrè wọn. Wọ́n jèrè ọmọ tara. Wọ́n sì jèrè ọmọ tẹ̀mí. Torí pé mẹ́ta pé The Bible says, kíní oníṣẹ́ ọ̀yá oníṣẹ́ alágbàṣe kíní o. Ó tọ́ sí i. She has labored. wọ́n ti ṣe làálàá. Tóòrùn ọjọ́ mẹ́wàá bá pẹ́ lórí òkè wà á dààmú. Ègbòdégbò 21 days. Not to talk Á of dògbò 21 days. lẹ́nu rẹ̀. We will Á start- wòkè. we will look up. Àpáta ọmọ gbóná. The rock will be hot. Á wà gbójú sí We òrùn will báyìí. be looking at the sun Olúwa. that afternoon. God, hey, Sẹ́mìdínà. make me fire. Hey. Kọ̀sẹ́ni tí bu epo sí iná òrùn tí There's fi no máa ń one jò. that put Olúwa oil in the sẹ́mìdínà. fire. Iná tí Put kì í kú The lójoojúmọ́. one that does not quench every Nígbà tó day. 40 days ọba ẹ pé By the time end of ó 40 ti days, jóná. you will have Ó burned. kéde pé ó dúdú gan. Not that you Wà á black, ti you jóná. will have been burned. Ṣùgbọ́n ògo ni fọlọ́run lénìí. Thank God Ògo today. ni fún Ọlọ́run lénìí. Thank God today. Òjò ọ̀pá. Rain will be Ìrì ọ̀sẹ̀. Deal with Òòrùn God. ọ̀pá. Bring my Àìjẹ. son. No food, Àìmú. no water. Adúpẹ́ lọ́wọ́ We Ọlọ́run. thank God. We give glory to God. I feel good for That's why we say thank you, mommy. Mommy, Thank you for what you have done. Mommy, ẹ ṣé. We do appreciate you. We do appreciate you. And I want everybody Mo fẹ́ kí gbogbo ènìyàn to clap and clap ká pa àtẹ́wọ́ dáradára. until I hand over the microphone to her. She deserves to be appreciated. Don't wait until people die before you appreciate them. Ẹ má jẹ́ kí àwọn ènìyàn kó Don't kú wait tó until people die before you appreciate them. She will not die, she will live. Wọ́n ò ní kú, wọ́n To lè continue to declare the goodness of the Lord. To continue to declare to us the mind of God. To continue to be a light that shines
on the part of each and every one of us. She's a prophetess to the nations of the world and not to Nigeria alone. Our God is not a sectional God, a tribal God, a God that's limited to one geographical location. He is the God of the whole world. So we are prophet to the entire world, and we shall deliver the message by the special grace of God. I introduce her again. My mommy in Israel, a mother, a wife, a prophetess, a friend, a lover, a composer, a singer, a dancer, a yogi of Africa. Ẹ̀rí wá bí ta àtijọ́, ẹ̀rí bẹ́ẹ̀ bí ti ìgbàanì. Ọlọ́run lójú wọn bẹ́ẹ̀ kò yí padà. Ẹ̀rí wá bí ta àtijọ́. Oníṣẹ́ ńlá bẹ́ẹ̀ bí ti àtijọ́. Ọlọ́run Olúborí bẹ́ẹ̀ bí ti ìgbàanì. Ẹ̀rí ni kò yí padà. Ẹ̀rí bẹ́ẹ̀ títí láé. Ó ti ní bójú bá ti gbogbo ènìyàn, ojú gbọ́dọ̀ tì mí. Ọlọ́run Olúborí ló pàṣẹ oníbàyé bá ń ṣe gbogbo ènìyàn, ayé ò gbọ́dọ̀ ṣe mí o. Nawọ́ sí mi sọ pé bójú bá ti gbogbo ènìyàn, ojú gbọ́dọ̀ tì mí. Báyé bá ń ṣe gbogbo ènìyàn, ayé ò gbọ́dọ̀ ṣe mí o. Mo ti lólúwa, mo sì máa gbára rẹ̀ o. Àní mo mọ Ọlọ́run Olúborí, Ọlọ́run Olújuwon, Ọlọ́run Láàfílà, Ọlọ́run Rock of Salvation yìí. Ọba tó kún fún ìyanu, ọ̀rọ̀ gún mọ́ gàlégàlé jogun lọ. Àníṣe mo sì mọ Olúwa, mo sì máa gbára rẹ̀ o. Kò ní gbóngbó rẹ̀ fún ènìyàn nínú ayé mi. Ẹ mà ní gbóngbó rẹ̀ fún òkùnkùn nínú ayé mi. Kò mà ní gbóngbó rẹ̀ fún òrìṣà nínú ayé mi. Ó tún ní bójú bá ń ti gbogbo ènìyàn ojú gbọ́dọ̀ tì mí. Sọ́tì yẹn àníbọ̀ tá a bá ń yọ gbogbo ènìyàn, ọ̀tá ò gbọ́dọ̀ yọ mí o. Ó yá jẹ́ gbọ́ lọ́run ga sọ pé kábíyèsí rẹ̀ Olúwa o. Ọba tó fi mọ́lẹ̀ ṣaṣọ́bora. Bọ́wọ́ ẹ̀ sókè kó gbọ́ lọ́run tí a ga. Kábíyèsí rẹ̀ Olúwa o. Ọlọ́run Olújuwon, ọba tó fi mọ́lẹ̀ ṣaṣọ́bora. Kábíyèsí rẹ̀ Ọlọ́run Olúborí o. Kábíyèsí rẹ̀ Olúwa o. Olúwa o. Ọba tó fi mọ́lẹ̀ ṣaṣọ́bora. Ẹ̀gbọ́n náà kí ló wá fi mọ́lẹ̀ ṣe? Ó fi mọ́lẹ̀ ṣaṣọ́bora. Ọlọ́run tí ò fọjọ́ kan dáwọ́ dúró. Ó fi mọ́lẹ̀ ṣaṣọ́bora. Ó fi mọ́lẹ̀ ṣaṣọ́bora. Ó fi mọ́lẹ̀ ṣaṣọ́bora. Ọlọ́run Olúborí fi mọ́lẹ̀ ṣaṣọ́bora. Ẹ̀rí ńlá ló fi mọ́lẹ̀ ṣaṣọ́bora. Àní àwọn wòlíì ó fi mọ́lẹ̀ bóra bí aṣọ. Ó fi mọ́lẹ̀ bóra bí aṣọ. Sọ pé ojú ò gbọ́dọ̀ sí ní o bàbá. Ayé ò gbọ́dọ̀ yọ̀ mí o ọmọ. Rántí májẹ̀mú èyí tó bá mi dá, ojú ò gbọ́dọ̀ tì mí. Bàbá rántí májẹ̀mú tó bá mi dá, ọ̀tá ò gbọ́dọ̀ yọ̀ mí. Ojú ò gbọ́dọ̀ sí mi o, ojú ò gbọ́dọ̀ sí mi o bàbá. Ọlọ́run ọ̀tá ò gbọ́dọ̀ yọ̀ mí o bàbá. Rántí májẹ̀mú tó bá mi dá, ojú ò gbọ́dọ̀ tì mí. Bàbá rántí májẹ̀mú tó bá mi dá, ojú ò gbọ́dọ̀ tì mí. Ṣé mọ̀ pé orí òkè èyí ló ń ṣàlátìlẹ́yìn lẹ́yìn wa gan ni. Orí òkè èyí ṣàlátìlẹ́yìn. Bóyá
máa sọ pé bàbá bàbá mo fẹ́ rí ọ gbé sókè. lálẹ́ òní mo fẹ́ rí ọ nínú ayé mi gbẹ̀nù olújú wọn sọ̀rọ̀ àṣẹ jáde bàbá bàbá. ẹni àwọn wòlíì afẹ́rí ọ láàrin wa bàbá sọ̀rọ̀ iná jáde bàbá bàbá. torí pé bó bá ṣe pé wọ́n ló pè wọ́n o ọlọ́run ọ̀rọ̀ bú jáde mo gbàgbọ́ o mo gbàgbọ́ pé rẹ ló rán wọ́n ọlọ́run ọ̀rọ̀ bú jáde ọlọ́run mo gbàgbọ́ pé rẹ nìkan lọ́lọ́run ọ̀run ẹ̀mí àwọn wòlíì bàbá mi bújáde látọ̀wọ́ gbàgbọ́ pé wọ́n ló rán ọlọ́run ọ̀rọ̀ bújáde. àní èmi ti gbàgbọ́ pé rẹ lọ́lọ́run olójú wọn o lálẹ́ yìí ọlọ́run ọ̀rọ̀ bújáde látọ̀run gbàgbọ́ pé wọ́n. ọlọ́run ọ̀rọ̀ bújáde. ó yá ẹgbẹ́ mi sáré ẹgbẹ́ mi sáré ẹgbẹ́ mi sáré ó yá ẹgbẹ́ sáré torí pé èrè ẹ̀mí yá ẹja lọ bá wọn ṣe o. èrè ẹ̀mí yá mo fẹ́ lọ bá wọn ṣe. ṣàṣà ló láyé ọlọ́run ẹ̀mí ọ̀rọ̀ tó ń wọnú ènìyàn tó sọ̀rọ̀ jáde ó yá èrè ẹ̀mí yá èrè ẹ̀mí yá èrè ẹ̀mí yá èrè ẹ̀mí yá mo dẹ̀ fẹ́ lọ bá wọn ṣeré. ọmọ ẹ̀mí ó yá pàtẹ́wọ̀ ẹ̀ sọ pé bàbá bàbá mo fẹ́ rí ọ. bàbá mo fẹ́ rí ọ. ọlọ́run ẹ̀mí àwọn wòlíì mo fẹ́ rí ọ bàbá mi. bàbá mo fẹ́ rí ọ. mo fẹ́ rí ọ nínú ayé mi ọlọ́run olùjù wọn gbọ́rọ̀ àjẹjáde. bàbá bàbá mo fẹ́ rí ọ. mo fẹ́ rí ọ láyé mi sọ̀rọ̀ àṣẹ sínú ayé mi o. ìwọ nìkan lọ́ba àléwì lè ṣe sọ bẹ́ẹ̀. ìwọ nìkan lọ́ba àléwì lè ṣe. ìwọ nìkan mà lọ́ba àléwì lè ṣe bàbá. ìwọ nìkan lọ́ba àléwì lè ṣe. sórí ìwọ nìkan lọ́ba àléṣe lè wí ó. ìwọ nìkan lọ́ba àléwì lè ṣe. ó yá wọlé wá o ẹ̀mí mímọ́ ayọ̀ wọlé wá o àfẹ́rí ọ. ó yá wọlé wá ẹ̀mí mímọ́ wọlé wá o ẹ̀mí ayọ̀ wọlé wá o wọlé wá o. wọlé wá o ẹ̀mí mímọ́ ayọ̀ wọlé wá o. ó yá sọ mí jí o Jésù má jẹ́ mí níyà sọ mí jí o ọlọ́run ẹ̀mí. sọ mí jí o Jésù má jẹ́ mí níyà sọ mí jí o. torí pé báráyé bá wá ti gbé mi ṣe pé orí mi wá gbàre mi o. ẹnu ẹni la fi gbé tèmi dire àní gbènìyàn bá ti gbé mi ṣe pé dáni wá gbàre mi o. bàbá ni màá pè é Jésù ni màá pè é ẹ̀mí mímọ́ ni màá pè é yanjú ọ̀rọ̀ mi. mo ti bá fẹ́fẹ́ sọ̀rọ̀ pé kó má ṣe gbàbọ́dé fún mi mo dẹ̀ ti bálẹ̀ sọ̀rọ̀ pé kó má ṣe gbàbọ́dé fún mi. ìrẹ́ ilẹ̀ gbọ́dọ̀ olúwa ò gbọ́dọ̀ gbàbọ́dé fún mi láti òní lọ èmi àgbórí rẹ̀ máa ṣó sọ bẹ́ẹ̀ ilẹ̀ gbọ́dọ̀ olúwa láti òní lọ máa gbórí rẹ̀ torí pé mo mọ̀ pé tolúwa ní ilẹ̀ ayé àtẹ̀kùn rẹ̀. tolúwa lọ́run Jèhófà nílẹ̀ ayé àtẹ̀kùn rẹ̀. tolúwa nílẹ̀ mo mọ̀ ayé àtẹ̀kùn rẹ̀. tọlọ́run olúborí nílẹ̀ mo mọ̀ sẹ́ ayé àtẹ̀kùn rẹ̀. tọlọ́run olújùwọ́n nílẹ̀ mo mọ̀ ayé àtẹ̀kùn rẹ̀. ó gbélé ayé kalẹ̀ sórí òkun ayé àtẹ̀kùn ó dá ó tún gbé kalẹ̀ sórí àwọn ìṣàn omi ó ní ẹ máa gbórí yín sókè ẹ̀yin dandan ká máa gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kọ́ba ògo kọ́ba ògo kọ́ba ògo kọ́ba ògo kọ́ba ògo kọ́ba ògo tó pọ̀ nígbà àtagbára kó máa wọlé tólúwa ní ilẹ̀ tólúwa ní ilẹ̀ tólúwa ní ilẹ̀ ó ní tọlọ́run Jèhófà nílẹ̀ tọlọ́run já Jèhófà nílẹ̀ mo mọ̀ gan tolúwa já Jèhófà nílẹ̀ mo mọ̀ gan
oníkọ̀ọ́mọ àgùn máa gbọ́wọ́ agbára wọlé wá. Ó yá fọwọ́ àṣẹ ńlá, fọwọ́ àṣẹ ńlá, fọwọ́ àṣẹ ńlá, fọwọ́ àṣẹ ńlá wá gbàdúrà mi gòkè jọ. Fọwọ́ àṣẹ ńlá, fọwọ́ àṣẹ ńlá, fọwọ́ àṣẹ ńlá gbàdúrà mi gòkè jọ. Bàbá wọ́n fọwọ́ àṣẹ ńlá, fọwọ́ àṣẹ ńlá, fọwọ́ àṣẹ ńlá, ẹni fọwọ́ àṣẹ ńlá wá gbàdúrà mi gòkè bàbá. Ó yá ẹ̀rín wọn lédè dìde. Ẹ̀rín wọn lédè dìde. Ọlọ́run olúborí wọn lédè dìde. Ọlọ́run olújùwọ̀n wọn lédè dìde. Ẹ̀rí wọlé dé ẹ̀yọ̀mọ́ o. A fẹ́ rí ọ o, Ọlọ́run máa bọ̀. A fẹ́ rí ọ o, Ọlọ́run máa bọ̀. Ìdájì a fẹ́ rí ọ o, ìrẹ́ Ọlọ́run máa bọ̀. A fẹ́ rí ọ. Sọ̀rọ̀ àṣẹ jáde Ọlọ́run afẹ́rí ọ o, Ọlọ́run máa bọ̀ o. Ó afẹ́rí ọ o, Ọlọ́run olúborí apàṣẹ máa bọ̀ Olúwa. Ọlọ́run ó yá sọ fẹ́nìkan wípé bàbá ń ṣe tèmi lọ́wọ́, ó ṣe tèmi o. Ó ṣe tèmi o, àbí ọlọ́lá ṣe tèmi, Ọlọ́run olújú wọn ṣe tèmi, Ọlọ́run olújú wọn ṣe tèmi lọ́wọ́, Ọlọ́run olúborí ṣe tèmi lọ́wọ́ o, ó lálágbára bí àrá o. Shalolai, Adonai, Jehovah Sabbath, Jehovah Nisi, Jehovah Shammah, Jehovah Sikenu, Jehovah Rafika, Elolai, Jehovah Shikohirami, Ọlọ́run èdìdì, bàbá tó ju bàbá, Ọlọ́run ọ̀rọ̀ ńlá, ọ̀rọ̀ àtètèkọ́ṣe, ọ̀rọ̀ tó wúrọ̀, ọ̀rọ̀ tọ̀sán, ọ̀rọ̀ talẹ́, ọ̀rọ̀ tó gbé ní ọmọ ènìyàn tó fọhùn jáde, ọ̀rọ̀ tí ò ní bẹ̀rẹ̀, tí ò lópin, mímọ́ nínú mímọ́, ọba tí ò yí padà, gbogbo ayé ó farasí kò farasí kankan, Ọlọ́run mímọ́ o, ọba tó bá Mósè sọ̀rọ̀ dákìjù pápánjó torí kò jó, mímọ́ mímọ́ nínú mímọ́, Ọlọ́run àdìtú kò ṣeé rí, kò ṣeé mú, kò ṣeé júwe, kò ṣeé tọwọ́ bọ̀ lójú, bàbá àwọn bàbá, bàbá àwọn bàbá, Ọlọ́run àwọn Ọlọ́run, ọba ìyanu, ọba ògo, ọba ọ̀rọ̀, ọba ìfẹ́, ọba ìjìnlẹ̀, ọba ìjìnlẹ̀, òun gangan lọ̀rọ̀, òun gangan làṣẹ, òun gangan ló ń ṣe gbogbo nínú ohun gbogbo, ó fúnni lóhun gbogbo, ó jọba lórí ohun gbogbo, Ọlọ́run àánú, ó yá máa wò ó ní borí iná tó ń jó, borí iná tó ń jó, sótìrí iná tó ń jó, pápánjó ìgbẹ́ òru, pápánjó àti pápánjó. Agbára Ọlọ́run ló ṣiṣẹ́, agbára mẹ́ta lọ́kọ̀, agbára Ọlọ́run olújú wọn, agbára Ọlọ́run olúborí o. Bóyá bíná bá ń jó, bàbá mi ló ṣiṣẹ́, bíná bá ń jó, bọ̀rọ̀ bá bọ̀, ìdè bá ń jó, ogun bá ń ṣe o, bọ̀rọ̀ bá ń jáde. Bóyá bàbá mi ló ṣiṣẹ́, bàbá mi ló ṣiṣẹ́, abógun bá ń ṣe o, abógun bá ń ṣe o, bọ̀rọ̀ bá bọ̀, ọba ni yóò máa jẹ́, ọba ni yóò máa jẹ́, àní ọba ni yóò máa jẹ́ nínú ayé mi o, ọba ni yóò máa jẹ́, ọba tí mo pè é tó fi náà dáhùn, ọba ni yóò máa jẹ́, Ọlọ́run tí mo pè é lọ́gán máa ló fi náà dáhùn, ọba ni yóò máa jẹ́, iná bá ń jó,
bàbá mi ló ṣiṣẹ́. Praise the Lord. Mo níjọ́ tó lọ́hùn bá lóhùn ọ̀sẹ̀ mọ́. Nínú ayé ẹ̀dá wàhálà ni. Wò bí ọba nílé ọba lóko ọba lọ́nà ọba níbi gbogbo. Àríro àlà. Aláàrí àìrọ̀ ọba tí jẹ̀mí ni èmi ni o. Ọlọ́run tó pe Olúborí ló pọ̀lú Juwon. Ẹkùn ọkọ̀ òkè. Àràbàràbàràbàràbà dàbẹ̀ bí mo tó ràgà bọ́ ọmọ lọ́ọ̀gì ju ó ṣe. Mo ní ìjọ tí Ọlọ́run bá ti yọwọ́ pọ̀ òun ò ṣe é mọ́. Mọ́mì dádì tó wà nínú ẹ̀mí tó mọ tó wá ṣe lóru èní. Mo ní nínú ìwé Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé mímọ́. Ìwé Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé mímọ́. Nínú ìwé Jẹ́nẹ́sísì ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé mímọ́. Àní ìwé Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé mímọ́. Bàbá wa Ìsírẹ́lì Olúborí. Àwọn èèyàn lọ́sọ̀ọ́ lórúkọ. Kì í ṣagbára rẹ̀ bẹ́ẹ̀ ni kì í sọgbọ́n rẹ̀. Wípé wọ́n kí Báíbù ni ọ́, bó bá ń sọ̀rọ̀ Ọlọ́run, ò nídìí kó kọ sílẹ̀ rárá. Ìwé Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé mímọ́. Jákọ́bù ń rìnrìn àjò, ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. Ó dé àárín kan o, nílẹ̀ bá a sùn. Ló bá ní jẹun sùn. Àṣebẹ̀ làwọn áńgẹ́lì tí ń gòkè tó ń sọ̀kalẹ̀. Ọ̀rọ̀ agbára Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé mímọ́. Lọ́lọ́run bá farahàn. Ló bá yí orúkọ rẹ̀ kúrò ní Jákọ́bù. Ló bá sọ di Ísírẹ́lì bá borílẹ̀-èdè. Ọlọ́run ń bẹ fún ọ. Ọlọ́run ń bẹ fún ọ o. Tó bá nígbàgbọ́ nínú Ọlọ́run àwọn Ọlọ́run ọba àwọn ọba mo lọ́lọ́run bẹ bí ìta àtijọ́ àwọn ọ̀la òsì mọ́ bí ìta àtijọ́. Ó di dandan kó o lè yìn kó o lè dúpẹ́ kó o lè ní ẹ̀rí ńlá. Gbogbo èèyàn tó wá níbí ní 2016 gbàdúrà tó bá máa padà wá 2017 ṣẹ́yìn èèyàn wà níbí báyìí. Ọlọ́run àwọn Ọlọ́run ọba àwọn ọba tí gbani tí là ní ìmọ̀lẹ̀ ńlá. Wò bí gbogbo ọ̀nà gbogbo ipá gbogbo agbára Ọlọ́run ìwọ mà ní. Torí tí a bá jẹun àánú rẹ̀ ni. Bí a bá wọṣọ àánú rẹ̀ ni. Mo ní bí a bá jẹun àánú rẹ̀ ni. Gbogbo ìjọ bí a bá wọṣọ àánú rẹ̀ ni. Bàtírí wà bá bò àánú rẹ̀ ni. Bàtírí wà bá bò àánú rẹ̀ ni. Bó o bá lọ́kàn nílé àánú rẹ̀ ni. Bó o rọ̀ sílé àánú rẹ̀ ni. Bó bá bímọ àánú rẹ̀ ni. Àwọn kan wọ́n mọ̀jú ọ̀nà àánú wọ́n sì fẹ́ fẹ́ fún ọ̀nà mu àánú. Àwọn bíi tìyàwó ṣọ́ra o àánú rẹ̀ ni. Bí
bógun ayé wa bá ṣẹ́. Àánú rẹ̀. Bọ́mọ wa bá sórí ire. Àánú rẹ̀. Ìyẹn lójú ẹ̀mí gbogbo wa. Àánú rẹ̀ ni. Bá a bá rohun jẹjẹ. Àánú rẹ̀. Tàbá tiẹ̀ tún rí sóso. Àánú. Ta ló tọ́ tẹ̀sí ta tún rí gbẹ̀yà. Àánú. Mọ́mí kì í máa ìsàgbára rẹ̀. Ìyẹn kì í máa ìsàgbára mi. Ọwọ́ Ọlọ́run ló ṣàánú gbogbo wa. Ó sínú ẹ̀mí ló ṣàánú gbogbo wa. Kò jẹ́ kógun ó borí wa o. Kò jẹ́ káyé ó ti rí wa mú. Jẹ́jọ́ fi yìn fún Ọlọ́run. Ká fògo fún Ọlọ́run. Jẹ́ fọpẹ́ fún Ọlọ́run. Toró oúnjẹ tó ń jẹ nìyẹn. Bó bá wà lórí òkè yìí lọ́wọ́lọ́wọ́. Orí pọ̀ Ọlọ́run mi ṣeun. Orí pọ̀ Ọlọ́run mi ṣeun. Mo fògo fún Ọlọ́run mi. Jésù Olúwa wa. Ọlọ́run ti gbani. Why is my interpreter? Ọlọ́run ti lani. God that saves. Ọlọ́run tó ń daṣọ bo ìhòòhò God ẹni. that covers one's nakedness. Ọlọ́run tí ò jẹ́ kí ó di ìjẹ fún àwọn oníṣègùn. That has not made you a prey unto the herbalists. Ó di ìjẹ fún àwọn wòlíì tó jẹ́ pé ikùn wọn nìkan He's ni not Ọlọ́run made you a wọn. prey to those false prophets. Ọ̀pọ̀lọpọ̀ ogun tó ti là kọjá ó dàbí pé kò tiẹ̀ ti parẹ́ tàbí kò ti rìn lọ tàbí kò ti kú. Wọ́n ti dààmú ẹ̀, wọ́n ti wàhálà rẹ̀, wọ́n ti gbógun tì ọ́ bíi pé kọ́pọ̀lọ́ rẹ̀ ó dàrú. Ó dàbí pé kò tiẹ̀ wá sọ́lọ́run mọ́, ṣùgbọ́n Ọlọ́run tó ń bẹ láàyè, Ọlọ́run tó ń jọba, Ọlọ́run tó ń bẹ, Ọlọ́run tó wà, Ọlọ́run tó rìn, Ọlọ́run tó pọ̀, Ọlọ́run tó ga tí ò lópin, Ọlọ́run tó fẹ̀ tí ò ní òṣùwọ̀n. Ìwọ la fìbà fún Ọlọ́run. Give all glory and adoration to our King, the King of Kings, the Lord of Lords. Despite all the afflictions and persecutions that you've gone through. Mímọ́ l'Olúwa o. Áńgẹ́lì wọn mí ké o. Àwọn ọ̀run wọn mí ké. Ẹgbàgbèje ìràwọ̀. Mímọ́ l'Olúwa. Áńgẹ́lì wọn mí ké o. Àwọn ọ̀run wọn mí ké. Ẹgbàgbèje ìràwọ̀. Àgbààgbà mẹ́rìnlélógún. Lórígun bẹ̀rẹ̀ ní ayé o. Àtòkè àtilẹ̀. Ṣé ni wọ́n ké tán-tán o? Ta ni yóò gorí òkè Olúwa? Mo ní ta ni yóò gorí òkè Havilah yìí? Ta ni yóò gorí òkè mímọ́ yìí? Ẹni tó ní ọwọ́ mímọ́. Àti àyà funfun o. Mímọ́ l'Olúwa. Mímọ́. Kábíyèsí Olódùmarè ọba àwọn ọmọ ọba tí gba ni. Ògùngbà tí gba láì lára ọba tó gba láì lẹ́nìkan. Àkọ́dá ayé àṣẹ̀dá ọ̀run ọba ńlá. Ọba tí ò lọ́jọ́ ìbí tí ò lọ́jọ́ ìkú, ọba tí ń bẹ tí ó sì máa bẹ. Ìwọ la ṣe ìbà fún láfìyìn fún Olúwa. Kábíyèsí rẹ̀ o. Praise the Lord. Make everybody go dìde dúró. Let everybody rise up on their feet. Praise the Lord. Hallelujah. Are you ready? Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà. As the Lord lives. I need the pastor. Pastor, can you quickly? Pastors, please. Tí ìyanu èèyàn bá fẹ́ pọ̀, tí Ọlọ́run bá fẹ́ jẹ́rìí ara ẹnu ayé ènìyàn. When God wants to manifest himself in one's life. Ṣé n sòótọ́ kan fún ẹ lálẹ́ yìí? Shall I tell you a truth tonight? Oríṣiríṣi ìdíwọ́ ni èso fẹ́ You will be gbé faced with a lot of challenges. láti mú ọ lose focus And a ẹ. lot of distractions. Mo dẹ̀ tún fẹ́ kó mọ̀ wípé And I want you to know ọ̀pọ̀lọpọ̀ that a lot of things, ló ń lọ síbi àdúrà. a lot of people go to a Ṣùgbọ́n place kèsì of prayer, ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ gbà. but not a lot of them Ẹlòmíì are lọ ready to síbi àdúrà receive. láti rí ìṣẹ́gun. Some there are some to Ẹlòmíì get lọ síbi àdúrà victory. kó lè di ẹni ìbùkún. Some are going there for Ẹlòmíì lọ síbi bless. àdúrà láti lọ jí nǹkan èèyàn. Some are going there to Ẹlòmíì lọ steal. síbi àdúrà láti lọ gbàbọ̀dè. Some are going there
to ẹlòmíì harbor lọ evil. síbi àdúrà láti lọ rìkọ́ọ̀dù mẹ́sẹ̀gì ẹ. Some are going there to ó record fẹ́ an wo approved tọ́lọ́ tó fẹ́ bọ̀ message. ọ̀sán lọ́dún yìí. Want you to see what God torí has díẹ̀ in mo store fẹ́ for kó o you. serious kó o mọ nǹkan tó ń ṣe. Therefore, I want you to be ó wá focused. ènìyàn wá láṣálẹ́ You are not yìí. here to seek man. ọlọ́run àwọn ọlọ́run ló wá You've wá. come to sing the Lord of ọba àwọn ọba Lords. ló wá wá. The King of ó Kings. lọ́ba tó lè He's ṣe. the one who can do it. ó lọ́ba tí ń rán wá. He's the one who ó can sì send. lọ́ba tó ń rán lọ. And the one who can ó send lọ́ba forth. tí ń gbani. He's the one who can ó save. lọ́ba tí ń lani. And he can deliver. ìdájí kùtùkùtù la wà yìí. We are the early mo sì mọ̀ hours. pé ó yẹ kó orí tiẹ̀ ṣe. And you know you should ìwọ tó receive ti wà yours. ń bí láti Monday. You that you be here mo since tẹ̀ gbọ́ pé Monday. àwọn kan ti débi láti ọ̀sẹ̀ tó And I kọjá. heard that some have been here since wọ́n sì last ní week. ìgbàgbọ́. And they have wọ́n máa ń faith. sọ kinní I kan. keep saying wọ́n something. ṣàfarawé. Please don't compare ẹlòmíì yourself. àdúgbò bí lókàn ti jáde Some tó ti people wá are sínú here, ìpàdé they're very àdúrà from yìí. the local ṣùgbọ́n mo area. tó mọ ìrìn àjò tó But rìn. you that you bí travel àṣà thousands dádì of wa miles like tó Daddy mọ will yàwó say. ẹ̀ tó tẹ̀kì You ẹ know how many hours lójú òfurufú in the air. tí ọlọ́run dẹ̀ sọ débí ìláyọ̀ And God brought you àtàlàáfíà here safely. mo rò pé ó yẹ kó o mọ ohun tó ń ṣe I lálẹ́ think you yìí. should be very focused. nígbà tó di àṣálẹ́ alẹ́ àná Last night, a máa yin lọ́run we're going to praise God. ṣùgbọ́n mo rí ìran kan But I saw a vision. màá sì sọ ìran náà fún And I wa. will tell you the vision. àwọn tíìmù ọmọ mi nínú Olúwa Máyọ̀wá adúpẹ́ pé wọ́n débí ìláyọ̀ àtàlàáfíà. Musical the wọ́n band team gbéra bọ̀ of my láti son. Èkó They traveled from Lagos. mọ́tò wọn dẹ̀ last dent And their car had an accident. mọ́tò yẹn wọ igbó. The car went to mo a gbọ́ bush. pé ara wọn gan inú window mọ́tò ibẹ̀ náà gbà jáde I heard síta that some of them escaped through ṣùgbọ́n the sí window of the ìyàlẹ́nu car. wọn ò fara pa. But to surprise, they were not injured. gíláàsì gan ò tiẹ̀ yá wọn lára Not even a single cut or bruise. kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ sí wọn. Nothing happened to them. ibẹ̀ náà wọ́n ti dúró tán ti mú bọ́ọ̀sì míì tán ti débí. There they got another bus to mo wá ń sọ travel mo ní down sẹ́wọ̀n here. pé àti ẹjọ́ yìí mo ti ń pariwo àdúrà ààbò. You know, I've been shouting about prayer bẹ́ẹ̀ for náà ni mẹ́sẹ̀gì náà protection. dẹ̀ tún jáde. And messages kept coming ṣùgbọ́n a dúpẹ́ out. lọ́wọ́ But Ọlọ́run we give glory to ọba God, tí ò dojú tì the wá one who did not put us to ọba tí ò shame, jẹ́ kọ́ta the yóò one who wá. did not let the enemies Praise the rejoice. Lord. Hallelujah. Ọlọ́run rán mi sí àwọn kan bíi. God sent me to some people. ìgbà tí à ń jó bíi tí àwọn èèyàn ń ná wa lówó. When we were dancing and people were honoring God, ìránṣẹ́ kan dẹ̀ sọ fún mi ó ní mọ́mí mo fẹ́ kí àjọ̀dún ìkó lápẹẹrẹ pa ṣe 20 years anniversary. someone said, Mommy, I want this to be a remarkable anniversary. ó ní kí n wo gbogbo ènìyàn tó wà ní Nàìjíríà Look at all the people in Nigeria, àwọn tó súnmọ́ mi those who are close to me, tàbí àwọn tó tiẹ̀ ń wá sínú àdúrà or those that come to this place of tàbí ẹni worship, tínú mi dùn sí. or the one whom I'm pleased with. ó lóun nídìí ẹnìkan péré Said he needs just one person tí ò tí ì rìnrìn àjò ìlú òyìnbó rí. who's never traveled abroad. ó ní kí n fóònù ẹnìkan. Said just give me one person. òun ò make sure pé kò ná owó I will kankan. make sure that they didn't spend a penny, òun ó sì gba físà London fún and I un. will get them a visa to the United Kingdom. Ọlọ́run bẹ láàrin wa bí ò sí láàrin Is wa. God not in our midst, brethren? òun la fi máa sọ pé ojúṣe rẹ That's why I keep saying your own service, iṣẹ́ ìsìn rẹ your service, and your still worship ó ní òdo ọlọ́lá lọ́jọ́ kan. will glorify you one day, vindicate you one day. kéèyàn tó wò kó tó pé n tóun fẹ́ fi celebrate ìtọ́dún yìí ni pé ok òun fẹ́ ran ẹnìkan lọ́wọ́ láti délùú òyìnbó. Before one we consider that this is how they want òun ò to sì back kàn this déédéé lè celebration. fún ẹnìkan kan bí ó ṣe pé níta bá fà á lẹ̀ fún pé ó dà eléyìí ni mo fẹ́ kó o bá mi ràn And lọ́wọ́. they can't just pick any Tom, Dick, and Harry unless they get a recommendation from sóríjọ́ tí another àdúrà èèyàn bá father. máa gbàǹgbà míì When your prayer is about to be answered, ó lè jẹ́ pé gàrí ló máa mú sùn. maybe you will go to dáàdì bed tẹ̀ máa ń hungry. pé ó lè jẹ́ pé ẹkún ló máa sun sùn. Maybe you will go to bed sharing ó sì shedding díjọ́ tears. kejì kọ́nà dẹ̀ pa lẹ́rìn And you ayọ̀. will wake up a happy man. ọ̀rọ̀ wọn sí gbogbo èèyàn tó wá láti òkèèrè Word láti of ìlú knowledge òyìnbó. to those bóyá who Amẹ́ríkà travel ló ti from wá ní abroad, London ló ti wá ní South Korea ní either from anywhere the bọ́ síta. USA, the UK, or South òun wá Korea. láti ìrìn àjò Ọlọ́run rán mi sí. Traveled, God has said, rán mi sí ọ. Rán mi sí ọ. rán mi sí ọ. Rán mi sí ọ. ẹ̀mí Ọlọ́run Rán mi sí ọ. ló rán mi sí. Rán mi sí ọ. ẹ̀mí Ọlọ́run Rán mi sí ọ. ṣé kò sáwọn onílù ń bẹ̀ yẹn. Rán mi sí ọ. Ọlọ́run rán mi sí ọ. Rán mi sí ọ. Ọlọ́run ìpè mi mọ́. Rán mi sí ọ. Áńgẹ́lì ẹ jẹ́ kí n rí rẹ jọ ẹ má bínú ẹ jọ ẹ jọ Rán mi sí ọ. arìnrìn àjò ni ọ́ Rán mi sí ọ. traveler, èsè tó ń gbèlú Nàìjíríà you don't reside in Olúwa rán mi sí Nigeria. yín léde God has sent me to òun you ló rán today. mi sí ọ ni Rán mi sí ọ. ẹ̀rí rán mi sí ọ o Rán mi sí ọ. Ọlọ́run ìpè mi mọ́ Rán mi sí ọ. Ọlọ́run Olúborí Rán mi sí ọ. abiyamọ òde ọ̀run Rán mi sí ọ. pátá ayérayé Rán mi sí ọ. òun ló rán mi sí ọ. Rán mi sí ọ. mo tún wá gbọ́ òun kan wípé I heard a voice. o lè máa gbé Nàìjíríà You might be living in Nigeria, ṣùgbọ́n tó jẹ́ wípé but bóyá American citizen ni maybe ọ́ you are a citizen or of British another country, citizen either tàbí United ọjọ́ ọmọ orílẹ̀-èdè mìíràn or tó USA, ní pálí wọn or you lọ́wọ́ have a receipt
see dákun this bóde issue. pẹ̀lú Please wọn come out with tọrọ them. ọlọ́run ló rán mi sí ọ o God has sent me to you. ìyá kábí ìdánwà ìyá ìdánra bí ìdẹ́wà yẹ́sàdá ìkí mi mọ́ rẹ̀ o ọlọ́run ìpè òtítọ́ ọba àwọn ọba ní ọba tó sọ ẹkún di ẹ̀rín òun ló sọ̀rọ̀ ẹni dayọ̀ o yàrá ìkídà bíbá mímọ́ jìhóbá jàre mímọ́ ẹlẹ́ṣàdáyì Elóyè yàmí àìkídà bàbá yà àìsàlà ìkídà mímọ́ yà òsàlà bẹ́tì àìsàlùtù Malaika àìsàlùtù Jèhófà mímọ́ kábíyèsí rẹ̀ Jésù Olúwa wa nínú ẹ̀mí láìwọ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀mí àwọn wòlíì ní kò kí hallelujah méje. Olúwa nítorí wípé God says because òun wo wíwá rẹ we have considered your coming, òun wo ọkàn rẹ considered your heart, òun sì wò pé o yẹ fún àánú and you see that you are worthy to òun sì receive fẹ́ mercy, fi àánú bá ọ pàdé and he wants to meet you with mercy, àti pé òun ò fẹ́ kó o rìn lásán and he doesn't want you to come in vain, òun ò sì fẹ́ kójú tì and he ọ́ doesn't want you to be òun sì fẹ́ ashamed. kí ayé rẹ kó ní He ẹ̀rí. wants your life to be full of testimony. Ọlọ́run tó pe bàbá wa Ísírẹ́lì Àyànfẹ́ Adémọ́lá God Olúborí that called our father, nínú ẹ̀mí mo darapọ̀ mọ́ ìpè bàbá combine my calling with that of our father. ogun tí ò fi ògo fún Ọlọ́run nínú ayé rẹ. Anything that does not glorify God in your life, Ǹjẹ́ mi kan tiẹ̀ ti tọ̀ wá rí pé olórí òkè lọ́dún kan o tún lọ lọ́dún tó kọjá o tún lọ ní May o tún lọ ní time báyìí o tún lọ ní February o tún ti wá ní October. as a spirit, Ogun wo ni ò fi ògo fún Ọlọ́run orí òkè nínú what is that ayé rẹ? problem that is not glorifying God in your life? Mọ́mì dádì tó bá jẹ́ pé Mummies òun and wá daddies, rọ́kọ̀ Salvation Apostolic Church If you're a member of tó o Rosac bá Salvation gbọ́ kéèyàn Apostolic kan Church, dúpẹ́ ńlá ṣe bọ́lọ́run ló dá obìnrin ọmọ 50 years tó ń wá ọmọ tó dẹ̀ fún ní ìbẹ́ta. God did that Ṣebí of our ọ̀pọ̀lọpọ̀ ló sister. ti ṣàìsàn nínú And ìjọ gave wa her tí Ọlọ́run dẹ̀ wò wọ́n sàn. A lot of people Ṣebí were ill and God gave them healing. ọ̀pọ̀lọpọ̀ ló wà bí lèdè tó wà bí lèdè. A lot who were here Tẹ́gbẹ́ who are here last year ò today, níwèé that last year they didn't have their tó documents ò débí rí. and they've never Ṣùgbọ́n been tọ́lọ́run here ti before. sẹ́tù ẹ̀ tó ti fún ọ níwèé But ìgbélú. God has given them settled status. O ti rí àwọn àpẹẹrẹ kan sí kejì pé àdúrà ń gbà lórí òkè. You've seen one reason or the other Ọ̀pọ̀lọpọ̀ to ní know òní that prayers business are lọ́wọ́ tẹ́ answered. pé ìmọ̀ yàwó jẹun ni tó ti di pé Ọlọ́run ti sọ wọ́n di èèyàn lálẹ́ nípa ìpè yìí náà And dé. I've seen people who were struggling, but God has elevated Ṣùgbọ́n Ọlọ́run ní them. kí n gbàdúrà sí orísun ayé èyí kan. But God says I should speak to the source of some of you. Ogun tí ò fi ògo fún Ọlọ́run orí òkè yìí. Problems that are not glorifying God on Ṣùgbọ́n this tí ọ̀tá tó mountain. fẹ́ kó o gbé padà lọ sí orílẹ̀-èdè àti agbègbè tó o ti wá. The enemies want you to Tó go o bá back lè to that sàmì same tó sàn ju problem. ẹni tó wà If lẹ́gbẹ̀ẹ́ rẹ you lọ. can say a powerful Agbára tó wà nínú orúkọ Ọlọ́run Jèhófà. God, that is the name of God, Jehovah. Bí a ṣe kọ́ nínú ìwé òwe. It's written in the book Bí of orúkọ Proverbs. Ọlọ́run ilé ìṣọ́ agbára ni. That the name of God is Olódodo not sáwọ̀ bí ó sì yè. And the righteous Agbára run náà to kó it. wọnú ayé yín lẹ́nìí. Yes, Ògo tuntun tó ò tí ì lò rí fire. tọmọ A rẹ ò tí new ì lò glory rí. that you or your child has never used before. Ìyanu tí ó kéde ìpè mi àti bàbá A yìí. miracle that we proclaim my calling and that Ayé of ti my daddy. mọ̀ wá ṣùgbọ́n mo tún fẹ́ ìyanu tí wọ́n fi mọ̀ wá jù báyìí lọ. World has known us, but I want Mo them dẹ̀ fẹ́ to kó know us torí rẹ better. bẹ̀rẹ̀. And I want them Mo to fẹ́ kó start tayé rẹ bẹ̀rẹ̀. I want you to start from Mo your fẹ́ kó life. tayé àwọn ọmọ rẹ I want you to bẹ̀rẹ̀. start from your children's Mo fẹ́ kó life. torí iṣẹ́ rẹ I want you to bẹ̀rẹ̀. start from your Mo fẹ́ work. kó tinú ìgbéyàwó rẹ I want you to bẹ̀rẹ̀. start from your Mo fẹ́ marriage. kó tinú àgọ́ ara rẹ bẹ̀rẹ̀. Start from your body. Tó o bá lè sàmì tó jẹ́ tó wà Say lẹ́gbẹ̀ẹ́ a lọ. powerful amen. Sórí àmì yẹn tó bá wá fẹ́ ṣe é. If you want that amen, Wàá wá ṣe àmì yẹn ní ẹ̀ẹ̀mejìlá tó túmọ̀ sí. say it 12 times. Igi ìyè méjìlá, igi ìyè tó ń so èso We méjìlá. signify the Tó túmọ̀ sí ọmọ ẹ̀yìn Jésù méjìlá. Miracle siri de yaura bakauri baseira. Tó túmọ̀ sí ọmọ Ísírẹ́lì that méjìlá. refers to the 12 pillars of Miracle Israel. siri ma yakara basinda na haika. Ìyanu mo dẹ̀ rí ẹnìkan láàrin wa. I saw someone in our midst. Ẹ sọ pé káàbọ̀. Say welcome. Bóyá torí pé mo dárúkọ apostoli ni. Maybe Mo rí because bàbá Ayọ̀ Babalọ́lá. I saw Baba Ayo Babalola. Ó dẹ̀ pa kájà aṣọ yẹn. Aṣọ yẹn dàbí òwú. That garment is like wool. Ìyanu tí ó kéde ìpè mi àti bàbá yìí. Mo gbé lé ọ lọ́wọ́. Àmín, 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 àmín. Kọ Jésù. Kí hallelujah ńlá méje tó bá gbàgbọ́. Hallelujah.
ìwọ tó wà ń bẹ̀ mo ló jẹ́rìí ságbára Ọlọ́run. Àmì Jésù fire. You will Ó testify sàmì to the dáadáa mo power ló of God. jẹ́rìí ságbára Ọlọ́run. Ó ní wá lásán. Shall not come in vain. Ẹ jẹ́ ká sáré dìde dúró. Máa padà sí àyè rẹ bẹ́ẹ̀. Go back to where you were. Ẹ̀rí yẹn ò pẹ́ o. That testimony is very, very near. It's Kí at mo ní hand. kò ṣe. The testimony is at hand. Ẹ̀mí mímọ́ mo dúpẹ́ o. Ẹ̀rí àwọn wòlíì. Ẹ̀yin kúkú lágbára mi. Ẹ̀yin kúkú lọ́lọ́run mi. Ẹ wò pé méjì tó dọ̀kan o. Ẹ̀mí mímọ́ mo dúpẹ́. Nígbà táyé fẹ́ pa mí o. Ọlọ́run ló gbà mí o. Ó ṣí ayọ̀, ó sì bọ̀ wá bẹ́ẹ̀. Mi ò gbọ́. Ìgbà táyé ló ti tán o. Ọlọ́run ló gbà mí là. Ìwọ kúkú lọ́lọ́run mi. Ìwọ kúkú lágbára mi. Ẹ wò pé méjì tó dọ̀kan. Ẹ̀mí mímọ́ mo dúpẹ́. Ìgbà táyé ló ti tán o. Ọlọ́run ló gbà mí là. Ìwọ kúkú lọ́lọ́run mi. Ìwọ kúkú lẹ́dá mi. Ẹ wò pé méjì tó dọ̀kan o. Ẹ̀mí mímọ́ mo dúpẹ́. Ẹ wò pé méjì tó dọ̀kan. Ẹ̀mí. Ó nídìí kọ́ríyẹ ìwọ tó dúró. Ìpè méjì tó dọ̀kan o. Ìpè méjì tó dọ̀kan o. Torí bàbá ọmọ ẹ̀mí mọ̀ ò jára àníyàn rí. Irọ́bì bàbá ọmọ ẹ̀mí mímọ́ ò jára wọn níyàn rí. Bàbá ọmọ ẹ̀mí mímọ́ ò jára àníyàn rí o. Ìṣẹ̀lẹ̀ Olúborí Olújuwon ò jára wọn níyàn rárá. Ìwọ gangan wò pé méjì tó dọ̀kan ẹ̀mí. Gbogbo ìjọ dákun wò pé méjì tó dọ̀kan. Ẹ̀rí ọba tó ń gbọ́ t'Olújuwon. Mo ní òun ló ń gbọ́ ta láyànfẹ́. Òun gangan ló ń gbọ́ ta láyànfẹ́ o. Mímọ yọ sábì kí ìdánwò thank you my father o. Òun ló ń gbọ́ t'Olújuwon. Wọ́dẹ ẹ dákun ẹ wò pé méjì tó dọ̀kan ṣoṣo. Gbogbo ẹ tó wà níbí ó ní kó wò pé méjì tó dọ̀kan. Àwọn okùn kan máa ń jànìyàn tó jẹ́ pé àwọn obìnrin òkùnkùn náà gbé sínú ayé olúwa rẹ̀. Èdè tí mi máa ń sọ kalẹ̀ wo bí obìnrin ló bí ọ àròbìnrin ló gbà wáyé. Inú wọn ló gbé fóṣù méje tàbóṣù mẹ́sàn-án kan tó bí ọ sáyé. Yẹ̀sà bí yẹ kì í jọ̀wọ́ mímọ́ sàdálí yẹ kì í dà mí mọ́. Aya wọn ló ti mú yàn hàn tó fi tọ́ ọ dàgbà mọ́ wí. Kò sí bó ṣe fẹ́ ṣe é tó nírọ́wọ́ obìnrin lára rẹ bóyá sí rere tàbí sí ìdàkejì. Àwọn ogun kan tún wà láyé o ogun kan wọ́n wà láyé tó jẹ́ pé tọ́ Ọlọ́run bá fẹ́ ṣẹ́ wọn obìnrin ní olò. Orí Débórà ìyẹn nínú ìwé mímọ́ àwọn ọkùnrin sún sẹ́yìn. Mo ní wọ́n sún sẹ́yìn gangan akọni ogun wọ́n sún sẹ́yìn gangan. Débórà wá jíṣẹ́ fún lábẹ́ igi òkú. Ó ní tí mo bá lè tẹ̀lé ọ lọ èyí tó pọ̀jù nínú ìyà àtẹ̀yẹyẹ èmi ni mo máa gbà. Ó ní sá ti tẹ̀lé mi lọ. Dákun àwọn wòlíì mímọ́ ń bẹ àwọn wòlíì mímọ́. Yẹ́sà bí àìkídà yà mímọ́ dẹ́kì fọ́dá. Àwọn ogun kan tún wà tó jẹ́ pé ọkùnrin lọ́lọ́run ó lò ó. Ìyẹn bí Mósè tàbí Olùgbàlà fún gbogbo ọmọ Ísírẹ́lì lọ́jọ́sí láti mú wọn kú olóko ẹrú. Lọ́lọ́run fi gbé bàbá wa iṣẹ́ àyànfẹ́ Olúborí. Ó gbé wọn kalẹ̀ fún wa. Ìránṣẹ́ Ọlọ́run àkókò yìí tọ́lọ́run gbà fún. Yá mímọ́ kábí èsì rẹ̀ o kò sọ́ba bí rẹ̀ láyé. Kò sírú Jésù láyé mọ́ kò lè sírú Jésù láyé mọ́. Ó lè jọ ìrànlọ́wọ́ bí ògbọ́n láyé mọ́ o. Kò sírú
Jésù láyé mọ́. Ẹni tó kú nítorí ẹlẹ́ṣẹ̀. Kò sírú Jésù láyé Mo mọ́. ló kú nítorí ẹlẹ́ṣẹ̀. Kò sírú Jésù láyé Ẹ wo bí mọ́. táwa wòlíì Ọlọ́run o. Kò sírú Jésù Gbogbo wòlíì òtítọ́ tí gbogbo wòlíì Ọlọ́run o. Kò sírú Jésù láyé mọ́. Tàbárí ogun tó ń bọ̀ níwájú ọmọ ìjọ o. Kò sírú Jésù A ó sọ sínú àwẹ̀ àtúnlẹ̀gbàwẹ̀ ìrànlọ́wọ́ kókun ó lè tètè ṣẹ́. Kò sírú Jésù láyé mọ́. Àbọ̀láyé òde òní ta ló lè kú torí olódodo. Kò sírú Jésù. Gbogbo èèyàn tó wà bí ta ló tiẹ̀ lè kú torí olódodo. Kò sírú Jésù láyé mọ́. Ṣùgbọ́n òun ló kú torí ẹlẹ́ṣẹ̀. Kò sírú Jésù Òun láyé mọ́. gangan kú torí ẹlẹ́ṣẹ̀. Kò sírú Jésù. Èdìdí wá sọ̀kalẹ̀ lórí àwọn wọ̀nyí fún owó tọ́lọ́run mi fẹ́ ṣe o. Kò sírú Jésù Yes, I láyé beg you, don't me down, kill my father, Lord. Kò sírú Ó ṣe Jésù onílù yẹn. láyé mọ́. I say thank you, my father. Kò sírú Jésù láyé mọ́. Jésù Olúwa wa. Agbára ń bẹ nínú ìṣọ̀kan púpọ̀. There's power in unity. Sàtánì dè mọ́ ló fẹ́ lò. And Torí Satan ìwọ tó uses wá bí this. àdúrà lẹ́ni ọkọ àti àwọn tó wà ń bí ẹgbẹ́ àtàbúrò tó wà ń bí. Husband and Ẹ wife, ṣọ́ra fún tí ń siblings. ṣe pẹ̀lú ìbínú àti ìjà. Please be careful of Kẹ́ẹ̀dẹ̀ ní wrath. ẹ̀mí ìṣọ̀kan kẹ́ẹ̀ lè yí Have the Ọlọ́run spirit lógo. of unity. Ṣé ẹ rẹ́dì? Are you ready? Mo lọ́lọ́run tóbi, ó ṣeun, Ọlọ́run tóbi. Mo ti rọ́lọ́run níwájú o. Ọlọ́run tóbi ó ṣeun. Àtìlẹ́yìn ìkiri lẹ́yìn ọgbà mi o. Ọlọ́run tóbi ó ṣeun. Òun ló lọ sí iwájú mi o. Ọlọ́run tóbi ó ṣeun. Ẹ bá mi gbọ́ Ọlọ́run tóbi, ó ṣeun. Ọlọ́run tóbi ó ṣeun. Orúkọ Jésù gbanilà, orúkọ Jésù gbani. Ó gbanilà, Orúkọ Jésù gbà. ìwọ sáà ti gbẹ́kẹ̀lé bàbá o. Orúkọ Jésù. Ó kéèyàn méjì tí wọ́n fẹ́ ránú gbà o. Ẹ fún mi ní àná tí hàn yìí. Ojú wọn gbọ́dọ̀ tì mí o bàbá. Ọwọ́ yìí dà. Ayé ò gbọ́dọ̀ yọ̀ mí o ọmọ. Rántí májẹ̀mú olúborí ojú ò gbọ́dọ̀ tì mí o bàbá. Rántí májẹ̀mú rẹ tó bá mi dá ayé ò gbọ́dọ̀ yọ̀ mí o ọmọ. Ẹ wo bí tá a bá wà ní ọ̀sán everybody tó wà níbí ọwọ́ ẹ̀dá mo fẹ́ kọ́wọ́ yẹn máa dún ní ọ̀sán gangan kẹ́nìkan wá gbé náà láńtà wá síbí lọ́sàn-án gangan láago kan ọ̀sán bó ló ṣe máa rí ọjà rèé gbogbo yín pátá ẹ máa gbọ́ mi Yorùbá ní ojú ní ti náà sàn ojú òní ti yín lórúkọ bàbá ayé òní ọyìn lórúkọ ọmọ ogun òní borí ó yá lórúkọ Jésù àmín Orúkọ Jésù àmín. àlọ́ ẹjọ́ àmín Orúkọ Jésù àmín. ogun òní borí yìí lórúkọ Jésù Àmín. ogun òní borí yìí o. Orúkọ Jésù àmín. Mi ò gbọ́ lórúkọ Jésù àmín lórúkọ Jésù ikú ayé kò máa nípa yín rárá lórúkọ Jésù ikú ayé kò máa nípa yín rárá lórúkọ Jésù Olúwa ní kò bóde pẹ̀lú ọkọ ẹ àmín Orúkọ Jésù mímọ́ ní kò bóde lórúkọ Jésù àmín Orúkọ Jésù àmín. ikú ayé kò máa níborí yín Orúkọ Jésù àmín. àwọn ayé kò máa nídè yín mọ̀lẹ́. Orúkọ Jésù àmín. Ọlọ́run ní kò bóde kò wà nínú ẹ̀mí. Àmín lórúkọ Jésù. àmín. Ogun kò máa níborí yín o. Orúkọ Jésù. Ẹjọ́ kò máa níborí yín. Orúkọ Jésù. Ikú ayé kò máa nípa yín mo sọ. Orúkọ Jésù. Iná ayé kò máa ní jóyin tọmọtọmọ. Orúkọ Jésù. Iná ayé kò máa ní jóyin tọmọtọmọ. Mo ríran kan lọ síbẹ̀ yẹn. Ikú ayé kò máa níborí yín. Orúkọ Jésù. Ogun ayé kò máa níborí. Orúkọ Jésù àmín. Mẹ́ríkà sáré wa kórè wa tẹ́lẹ̀. Orúkọ Jésù Bọ́dẹ̀ àmín. orúkọ Jésù àmín. Orúkọ Àlejò Jésù àmín. orúkọ Jésù àmín. Orúkọ Jésù àmín. Ogun kò máa níborí rẹ̀. Ọlọ́run ò fẹ́ kó orí kú ọmọ. Ọlọ́run ò fẹ́ káyé fi ọ́ sẹ̀sìn. Ọlọ́run ò fẹ́ ká
gbèmí lára rẹ ó lè jó àmì lórúkọ Jésù. Ikú ayé kò máa nípa yín mo sọ. Lórúkọ Jésù. Ikú ayé kò máa nípa yín mo sọ. Lórúkọ Jésù. Ogun ògòdè ikú dé kò ní jẹ́ pin tẹ̀yìn o. Lórúkọ Jésù. Lórúkọ Jésù àmì. Lórúkọ Jésù. Ogun kò máa ní borí yín lórúkọ Jésù. Ikú ayé kò máa nípa yín tọmọtọkọ. Lórúkọ Jésù. Ikú ayé mo ní kò máa nípa yín tayọ̀tayọ̀. Lórúkọ Jésù. Ọwọ́ ọ̀tá kò máa ní tẹ̀yìn rárá. Lórúkọ Jésù. Sí òkè gbáyà. Lórúkọ Jésù. Orí yín kò máa ní burú tọmọtọkọ. Lórúkọ Jésù. Ìṣẹ̀dá ayé ọmọ nígbàbọ̀dé ayé ò ní rí yín mú tọmọtọmọ o. Lórúkọ Jésù. Ìyanu Olúwa Olúborí Ọlọ́run ní kò bọ́dé ó nìdí. Orúkọ Jésù. Gbogbo iṣẹ́ tọ́ta bá ti parí lórí yín. Orúkọ Jésù. Ìkankan máa ní borí yín. Orúkọ Jésù. Iná ọmọ kò ní jó yín lórúkọ Jésù. Ó yẹ ẹ wólẹ̀ ẹ wólẹ̀ ẹ wólẹ̀. Orúkọ Jésù. Jésù Olúwa wa. Tí ìwọ bá lè ṣàánú fún mi ní tòótọ́. You can show me mercy truly. Tó bá mi bá májẹ̀mú ikú òjijì jẹ́. If you destroy this covenant of sudden death. Tó o sì fi ẹ̀mí gígùn dá mi lọ́lá. And give me long life. Orúkọ rẹ lèmi ó máa pè. Your name forever shall I call. Nípasẹ̀ Jésù Kristi ọmọ rẹ. Through Jesus Christ your son. Mi ò ní fi ẹ̀tàn sí ọ. I will not serve you with deceit. Ní sì fi ìgbé ayé mi wúlò fún ọ. And I will use my life to serve you. Ẹlẹ́dàá mi. My creator. Ẹgbẹ̀rún èèyàn ló bá fẹ́ kí n kú ni. Thousands of people that want me dead. Èèyàn kan ló máa ń rokú rò mí ni. Or just one person that wants me dead. Bí a ṣe dead. kọ́ nínú ìwé Psalm 7. As is written in the book of Psalm 7. Àti Isaiah 43. And the book of Isaiah 43. Wípé ó fi ẹ̀mí èèyàn ṣe ìràpadà fún ẹ̀mí. That we use the soul of other people as a ransom. A sì kọ́ nínú ìwé Psalm 7. And it's written in the book of Psalm 7. Wípé ìwà ìka rẹ̀ yóò padà sí àtàrí ara ẹ̀. That their evil thoughts will go back on their Ìbá ṣe ìyá tó bí mi nínú. Even if it's my own mother. Ìbá ṣe ẹbí mi. Or my relative. Ìbá ṣe bàbá mi. Or my father. Ìbá ṣe ará ilé. Or my brethren. Ìbá ṣe ará ìta. Or those outside. Gbogbo iṣẹ́ ikú. Every work of death. Èrò ikú. Every thought of death. Ìmọ̀ ikú. Every knowledge of ète death. ikú. Tí ọmọ ayé ti parí ní ìkọ̀kọ̀. That the word has completed secret. Nítorí ìṣẹ̀dá mi. Because of my life. Mo rọ̀ padà lé wọn lórí. Àbílẹ̀ méje. Àmín, 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 àmín. Kò Jésù. Tó o bá mọ̀ pàṣẹ gidi ó sáré dìde kó o fò sókè lẹ́ẹ̀méje. If you know you are a conqueror, jump up 7 times. Kan lọ́ba tó ń ṣàánú mi o. Torí wípé bí mo bá ti ń pè ló ń gbọ́ mi o. Ó lè jó ni. Gbogbo ìjọ ẹ̀ wò pé ẹyẹ ẹjọ́ tó dọ̀kan. Ó ní tí mo rí. Ẹ dákun ẹ wò pé méjì tó dọ̀kan o. Gbogbo akọrin. Áńgẹ́lì mi mo kí ọ. Áńgẹ́lì mi mo kí ọ. Ó kú iṣẹ́ rẹ̀ o. Áńgẹ́lì mi mo kí ọ. Jésù Olúwa wa. Áńgẹ́lì mi mo kí ọ. Áńgẹ́lì mi mo kí ọ o. Ó kú iṣẹ́ rẹ̀ o. Áńgẹ́lì mi mo kí ọ. Áńgẹ́lì mi mo kí ọ. Áńgẹ́lì mi mo kí ọ. Ó kú iṣẹ́ rẹ̀ o. Áńgẹ́lì mi mo kí ọ. Ó nídìí lọ́lọ́run fi ní kẹ́ bá wòlíì mi jó abiyamọ òdodo. Ó ṣe bàbá. Wòlíì Ọlọ́run. Bẹ́ẹ̀ kì mí ẹ̀jẹ̀ ń kíra mi mẹ́mìí mímọ́ lára kógo mi lè máa yọ rẹpẹtẹ rẹpẹtẹ pẹtẹ. Mi lówó. Òun ló ṣe mí lógo. Israel. Òun ló ṣe ọ́ lógo. Ògo àṣedálẹ̀. Áńgẹ́lì mi mo kí ọ. Áńgẹ́lì mi mo kí ọ o. Òkú iṣẹ́ rẹ̀ o. Áńgẹ́lì mi mo kí ọ. Áńgẹ́lì mi mo kí ọ. Mi ò gbọ́. Áńgẹ́lì mi mo kí ọ. Fún àbúrò rẹ̀ orí gbẹ̀gbọ́n rere ni. Ó fẹ́ kó dára fún wọn. Òun nìkan ò fẹ́ máa dọ̀la jẹ́. Ó fẹ́ kó o ṣoríire.
ló fi mú ọ gòkè yìí wá. Ó ti gòkè Havilah, òkè tó ju òkè lọ. Mo mọ ìpè òtítọ́, ìpè ju ìpè lọ. Mọ̀mọ́ Dọ̀kásì, ẹ káre. Ìyá rere nìyẹn láti London, Ọlọ́run á sì kẹrẹ. Àdúrà rẹ̀ á gbà o, ògo rẹ̀ ayọ̀ o. Wàá jẹun ọmọ, ìyá wà á jèrè ọmọ. O ti gbẹ́kẹ̀lé Ọlọ́run Olúborí, o ti kó gbogbo ọmọ rẹ sábẹ́ ìpè yìí. O ní dààmú lórí wọn o, ìyá sí yá kì í dọ̀wọ́ o, mímọ̀ sáìdá kì í bí wà o. Abíọ́dún ọmọ mi dáadáa, ó ná mi lówó, ọkọ̀ Bọ́lá láti London. Gbogbo àwọn ọmọ tó bí tó ń bẹ ní London lọ́wọ́, ikú ayé ò ní pa wọ́n, àrùn ayé ò ní ṣe wọ́n. Áńgẹ́lì mi o, áńgẹ́lì mi mo kí ọ. Áńgẹ́lì mi ṣe bẹ̀bẹ̀, áńgẹ́lì mi mo kí ọ. Áńgẹ́lì mi ṣe bẹ̀bẹ̀ o. Gbogbo ìjọ mo láńgẹ́lì mi ṣe. Ó ń dábìrà. Àyàrí mi bàbá bí wà èkìdó wọ́dọ̀. Yàrí mi bàbá bí dà èkè wáyé. Tí mo bá ti rí wọn, mo dá wọn mọ̀ o. Bàbá, orí rẹ̀ wọ̀ Ọlọ́run á ṣàánú rẹ̀. Wàá jèrè ọmọ. Lórúkọ Jésù, àmín. Lórúkọ Jésù, àmín. Lórúkọ Jésù, àmín. Lórúkọ Jésù, àmín. Gbogbo yín lẹ ó jèrè ọmọ. Lórúkọ Jésù, àmín. Ẹni tí ò tí ì bímọ á sì bí rẹpẹtẹ. Lórúkọ Jésù, àmín. Ọlọ́run mi máa ń gbà nílà. Ọlọ́run mi máa ń gbà ní. Ó máa ń gbà nílà. Ọlọ́run mi máa ń gbà. Gbogbo ìjọ képo orúkọ Ọlọ́run ilé ààbò. Ọlọ́run mi máa ń gbà. Ilé ìṣọ́ agbára lórúkọ Ọlọ́run. Ọlọ́run mi máa ń gbà. Jésù Olúwa wa. Àmín. Mírìkà sí ìdèyà ìkànnà. Jacob ní Ọlọ́run ń bẹ níbí, èmi ò sì mọ̀. God is here and I Nígbà don't tó know. wá jáde kúrò nílé Lábánì, Ọlọ́run ní padà síbi tó ti dá májẹ̀mú fún And mi. when he left, God said, go Mo back to where gbàdúrà you bí made Olúwa a ti ń bẹ covenant. tẹ́mi ẹ̀ sí wà láàyè. As God lives Ibi tá a and ti spirit dá lives, májẹ̀mú rèé o. this is where you made a covenant. Lọ́dọọdún ẹ máa padà síbẹ̀. In the name of Jesus, you shall always come back there. Ọdọọdún ẹ máa mú ẹ̀rí wá síbẹ̀. Every year you shall bring testimonies. Májẹ̀mú náà àfẹ̀dídì dì í. Àmín Jésù. Yóò rí bẹ́ẹ̀. Àmín Jésù. Yóò ṣẹ bẹ́ẹ̀. Àmín Jésù. Ẹ ní dalẹ̀ májẹ̀mú. Jésù. Ọlọ́run náà ò ní dalẹ̀ májẹ̀mú náà. Jésù. Ó dúró bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù fẹ́. Hallelujah méjìlá ìdúró tó wà lẹ́gbẹ̀ẹ́. Ká tó bẹ̀rẹ̀ ìsọjí Olúwa ní ká tírìtì kéèsì kan nú ayé ẹ̀yin kan bí. Before we go into revival, Kéèsì wo ni pé èpè táyé gbé ẹṣẹ́. and what's that case is to get rid of every curse. Èpè ojú oorun. Every curse that the world has. Ẹnìkan ló ń lálàá, ó ní ẹnìkan dẹ̀ wá bá lójú. Olóde kì í èpè ìmọ̀lẹ̀ láìṣe láìrò. Someone said they had a dream and Olóde someone bẹ̀rẹ̀ sí came to gbé them iṣẹ́ pé burúkú and was burúkú. cursing them in the dream. Ayé Pronouncing burú. curses. Ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣẹlẹ̀ sí ọmọ ẹ̀dá, A ìmí lot ti of ṣẹlẹ̀ things sí that happen látọjú to oorun. human being would have happened in the spiritual realm or in their dream. Àwọn ẹ̀mí àìmọ́ kan wà tó yẹ pé èpè làwọn máa ń ṣe ṣá. There are some demons, all they do is to pronounce curses. Ṣùgbọ́n mo fẹ́ kó gbàgbọ́ lónìí pé agbára pẹ̀lú Ọlọ́run tó máa ń sọ èpè di ire. But I want you to believe today that there's a power in the name of Jesus that turns every curse Ọgbọ́n tí into wèé fún ọmọ mi blessing. dádì mi. Ó ní ẹni tá a fi ire tí wọ́n fi ire. Say who, the one whom have not cursed, who we have Ọlọ́run kò cursed. fún ọ, ẹnìkan wá ń gbé ẹṣẹ́ pè. God has blessed you and someone Ọ̀pọ̀lọpọ̀ wà wants bí to sẹ́ curse pé you. ogun tó ń jẹ ogun èpè ni. Some people hear the battle you Tó are ì sí facing is the battle of bá curses. ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ nú ayé ẹ. And these curses have tarnished a lot of things in Ẹ your wojú life. mi dáadáa, ẹ wo bíbá ẹ. Look up and look at me Ẹlòmíì very kan wà ní well. ọtẹ pé ẹni tó gbé ọṣẹ́ pé kò mọ̀ pé pé ìyá á jẹ ẹ̀. Irú àwọn wo ni nígbà tó bí ẹ tó bá ṣe nǹkan tó dùn tó ká lára. Praise the Lord. What curses are Ìyá the tó ṣe é enemies? pè fún ẹ kò mí ní ẹ̀. Maybe the woman that pronounced the curse Àbí on kò you yí ọ? did mean it. Inú tó bí ìyàwó ẹ̀ tàbí tó bọ́kọ ẹ tó fi sọ̀rọ̀ òdì sáyé ó lè mọ́ mí ní ẹ̀. Maybe when your husband or your wife was angry, they Tọ̀sán tòru pronounced èpè náà máa ń gbé harsh ìṣẹ̀dé èèyàn words. sẹ́. Harsh words which have Gbogbo resulted into èpè ayé tó bá lè sàmì tó jẹ́ tó wà every lẹ́gbẹ̀ẹ́ curse lọ. of this world. Tó ń jà ọ́ ní kọ̀kọ̀ tó ń jà ọ́ ní gbangba. That Ní is orúkọ afflicting Jésù you Kristi, secretly or agbára tó ń openly. sọ èpè di ire. Tó ń sọ ègún di ayọ̀. The power that turns curses into blessings.
agbára náà kó wọnú ayé rẹ lọ lẹ́nu. Receive such power in the ó name rẹ̀ of Jesus. sàmì dáadáa o èpè tó ń jà ọ́ ẹ̀jẹ̀ Jésù kó wẹ̀ ẹ́ kúrò lórí rẹ. Mọ́mọ́ kọrin kan jọ ń sálẹ̀ bá mi kọ́. Ó kẹ́ dìde náà kí n tó There's a song gbàdúrà I yẹn want you parí. to sing with me. Mo ké pọba mímọ́ kógun máa borí bí mo fẹ́ jẹ́ Jésù wẹ̀ tọmọtọkọ. Ọ̀tá máa yọ̀ mí o. Sìké pọ̀ Ọlọ́run ọba bàbá ti gbà mí. Mo ké pọ̀ Ọlọ́run ọba bàbá ti gbà mí. ọba tó gbà balẹ̀ ilé tọmọtọmọ. Bàbá ti gbà mí. Ọlọ́run ẹ̀rí àyànfẹ́. Bàbá ti gbà mí. Ó lè kọrin yẹn dáadáa. Mo ké pọba mímọ́. Ogun máa borí mi. Mo fẹ́ jẹ́ Jésù wẹ̀ tọmọtọkọ kọ́ńtà máa yọ̀ mí o. Mo ti ké pọ̀ lọ́rùn ọba bàbá ti gbà. Olújùwọ́n ti ké pọ̀ lọ́rùn ọba. Ọ̀tá mi sìn lẹ́yìn mi ò sìnrìn kún sí. Nìkan sìn kan sìn lẹ́yìn rẹ̀ ò sìnrìn. Ẹ̀yọ́ ọmọ Olúborí ẹ sá mọ̀ bó o bá sìn ó mọ yàgbẹ́ lé. Àní bó o bá sìn idà Ọlọ́run àbá ò sìn. Báyọ̀wá sọ pé káwọn ọ̀tá rẹ̀ sìn kan sìn lẹ́yìn rẹ̀ ò sìn. Ogun ìdílé ẹ̀sìn lẹ́yìn rẹ̀ ò sìn. Àní káwọn aláròpin kan sìn lẹ́yìn rẹ̀ ò sìn. Lọ́yẹ́ mórúkọ pé Gàdéwùsì kiri mọ́ tí wọn ò bá sìn wọn ó máa yàgbẹ́ lé. Àní bí wọn ò bá sìn idà Ọlọ́run àbọ̀tá ò sìn. Jésù Olúwa wa onílù yẹn mo sì ń bọ̀. Praise the Lord. Ẹ̀yin ọmọ mi yóò dáa fún yín. Orí àdúrà wo la wà tó bá rántí? Ègbé ayé ò ní já ọ. Ṣé pé ẹ̀yin kan wà nínú ẹ̀mí bíbá? Of God Tí yí èpè padà kúrò lórí èèyàn. that turns away every curse Tí sọ èpè di ìbùkún. and turns curses into Tó o blessings. bá lè sàmì dáadáa. You can say powerful. Tọ́rọ ọmọ bóyá ìwọ náà wà nínú àwọn tọ́lọ́run bá wí. Agbára náà kó gbé yín wọ̀ lẹ́nu. Lẹ́ẹ̀kan sí àní agbára tí sọ èpè di ire. Power that turns curses Ibi into wọ́n wù kán blessings. mọ́rúkọ rẹ dé. Wherever they might have taken our names. Gbogbo ogun tí ò sinmi lórí ọ̀rọ̀ ẹ. Every power that Tó has ń refused gbé ọ to ṣépè rest lọ́sàn-án lóru. cursing you day and Èpè night. wọn Olúwa kó rọ padà sórí Let wọn. their curses go back on top upon their heads. I'm Jesus. Ok, sáré dìde. Ṣé wàá sáré bá mi kọrin yìí? Mo fẹ́ ká wọ t-shirt kan láti ìdájí yìí lọ. T-shirt 20 years anniversary. Ṣùgbọ́n ká tó wọ t-shirt yẹn, mo fẹ́ wo èèyàn mẹ́wàá tí ó kọ́kọ́ bóde fún t-shirt yẹn pẹ̀lú 20,000 naira. Bẹ́ẹ̀ ká tó ṣe mo fẹ́ kọrin kan. Báráyé bá ti gbé mi ṣe péjọ. Orí mi àgbáre òní o. Ó lè jó. Ó ṣe bàbá mi. Bènìyàn bá ti gbé mi ṣe pé ẹ̀dá mi àgbáre òní o. Torí pé bàbá ni màá pè, mo ní Jésù ni màá pè. Ẹ̀mí mímọ́ ni màá pè, yanjú ọ̀rọ̀ mi máa ṣe wàhálà sàn. Ọlọ́run ayérayé bàbá mi. Èpè ọ̀sán àti èpè òru, èpè táyé gbé mi sẹ́. Níbi tí mo mọ̀ àti ibi tí mi ò mọ̀. Agbára tó sọ èpè dire o. Wá bá mi sọ ègún ayé mi di ire. Ó dẹ̀ sí nínú ẹ̀mí ìwọ ọmọbìnrin àtọkùnrin. Báyé bá ti gbé mi ṣe péjọ. Orí mi àgbáre òní o. Bènìyàn bá ti gbé mi ṣe pé ẹ̀dá mi àgbáre. Torí pé
mi tó báyìí bí ò gbọ́. ilẹ̀ gbọ́rọ̀ olúwa o látòní lọ máa gorí rẹ̀ máa ṣe ó rere. ilẹ̀ máa gbọ́ o. èmi Olújùwọ́n Olúborí ni mo pàṣẹ. ire owó ire ọmọ ire ẹ̀mí gígùn àti àlàáfíà pẹ̀lú ayọ̀ ńlá ló máa gbé ṣe lórí ilẹ̀ yìí. báráyé bá ti gbé ọ̀sẹ̀ pèsè. orí ni agbára òní o. bẹ́ẹ̀nìyàn bá ti gbé mi ṣe pé ẹ̀dá mi agbára òní o. torí pé bàbá ní máa pè ẹ̀rí Olúborí ní máa pè ẹ̀mí mímọ́ ní máa pè yanjú ọ̀rọ̀ mi máa jẹ́ wá. Jésù Olúwa wa. á dá fún onílù yẹn. mojúbà rẹ o ẹ̀rí àyànfẹ́. Mojúbà rẹ o Ọlọ́run Ísírẹ́lì. Mojúbà rẹ o ẹ̀rí àyànfẹ́. Mo máa júbà rẹ o Ọlọ́run Mary. Mojúbà rẹ o ẹ̀rí àyànfẹ́. Mojúbà rẹ o Ọlọ́run Ísírẹ́lì. Mojúbà rẹ o ẹ̀rí àyànfẹ́. Ọba tó pé Ísírẹ́lì ṣòun ló pé Mary. Mo máa júbà rẹ o ẹ̀rí àyànfẹ́. Mojúbà rẹ o Ọlọ́run Ísírẹ́lì. Mojúbà rẹ o ẹ̀rí àyànfẹ́. Akọ́dá ayé o mo ṣe bá o. Ogun ti wà káyé tó wà. Aṣẹ̀dá ayé o mo máa júbà o. Ìbà fọ́lọ́run Olúborí aláyànfẹ́. Ìbà Ọlọ́run ìpè méjì tó dọ̀kan ṣoṣo. Arúgbó láíláí. Àgbà tó dàgbà tí ó kú o tó dára sí lójoojúmọ́. Ìbà rẹ̀. Mo wá júbà rẹ o Ọlọ́run Ísírẹ́lì. Mo júbà rẹ o ẹ̀rí àyànfẹ́. Ọlọ́run Olúborí. Ìbà rẹ bàbá. Ọba púpọ̀ lágbàáyé kó tó f'Olúborí ìjọba gbogbo wọn. Olúborí borí ayé. Ó borí ọ̀tá. Bàbá borí èṣù. Ó tún wá borí ogun. Ló fi ń jólúborí. Ẹ̀rí mo ṣe bá o. Ẹ̀rí mo ṣe bá rẹ. Mo ṣe bá. Ẹ̀rí mo ṣe bá rẹ. Ọlọ́run Olúborí o. Ẹ̀rí mo ṣe bá rẹ. Ọlọ́run Olúborí o. Ẹ̀rí mo ṣe bá rẹ. Ọlọ́run ìpè méjì tó dọ̀kan. Ẹ̀rí mo ṣe bá rẹ. Àbíyamọ lọ́jọ́ tó bá burú. Ẹ̀rí mo ṣe bá rẹ. Ọlọ́run ìpè òtítọ́. Ẹ̀rí mo ṣe bá rẹ. Ẹ̀rí wá bí tàtijọ́. Ọba gbórí ọ̀tẹ̀góyè. Ó bẹ́ẹ̀ bí ti gbani. Ọba ẹ̀rí wá kò yí padà. Ẹ̀rí wá bí tàtijọ́. Ó wà o. Ẹ̀rí wá bí tàtijọ́. Ọlọ́run ẹ̀rí. Ẹ̀rí wá bí ti gbani. Ọba ẹ̀rí wá kò yí padà. Ẹ̀rí wá bí tàtijọ́. Jésù Olúwa wa. Ó dùn mí o pé àsìkò ti lọ. Ẹ̀dẹ̀ mọ̀ pé ilẹ̀ ti mọ́, ẹ̀dẹ̀ mọ̀ pé òòrùn ti fẹ́ ṣiṣẹ́ ọwọ́ ẹ̀. Ó dùn mí gidi. Torí pé ẹ̀yin kan wà mí níwájú ẹ tí mo máa bí ìfún tí Ọlọ́run fẹ́ tú àwọn èdìdí kan láyé yìí. Ṣùgbọ́n mo fẹ́ kó wà láyìíká lọ́sàn-án yìí. Sọ́jú tá a bá ti ń parí sọ pé ijó àtayọ̀ ní tọ̀sán. Láti aago mélòó? Aago 3 ni. Bùkálá Sẹ́ńwẹ́lẹ́ ló ń bọ̀ lénìí. Sẹ́ńwẹ́lẹ́ Jésù. Bùkọ́lá Ladies Evangelist Bùkọ́lá Akínadé Bùkọ́lá Bọ́lárìnwá Akínadé ó ń bọ̀ ní aago 3 ọ̀sán èdè
kéde sí gbogbo èèyàn tó wà láyìíká yìí jẹ́ kéde sí ẹbí àti ọ̀rẹ́ ní ká máa bọ̀ torí pé a máa jó gidi jó ọpẹ́ ni àwọn kan dé wà tá a fẹ́ fún ní special award mo dẹ̀ gbàdúrà pé lórúkọ Jésù ayé rẹ̀ yóò di adùn sórí lẹ́yìn tá a bá ti ṣèyẹ tán you and your prophet mo fẹ́ fi lálẹ́ ṣe jọgbọ́n mi kò sí sòrú o ṣùgbọ́n tá a bá ti ń ṣe ti Bùkọ́lá ṣe wẹlé tó dá wa lára yàtọ̀ tá a jíjú ẹ̀mí tá a ṣe gbogbo iṣẹ́ tá a fẹ́ ṣe tán á fún yín 2 hours kẹ́ lọ sinmi tó bá ti di aago 9 alẹ́ ẹni tí ò bá lè rìn nù yín kó oníkan gbé ọ bẹ́ẹ̀ ni ìsọjí you and your prophet ni a ó kọrin ẹ̀mí ohùn ó dẹ̀ máa jáde Ọlọ́run á dẹ̀ máa ránṣẹ́ sí yín ní ẹyọ kọ̀ọ̀kan àní mo fẹ́ kó tó bá ti rántí 20 years anniversary mo fẹ́ kó máa rántí ẹ̀ pẹ̀lú ẹ̀rí ńlá mo fẹ́ kó máa rántí ẹ̀ pẹ̀lú ayọ̀ mo fẹ́ kó máa rántí ẹ̀ pẹ̀lú ire so gbàgbọ́ Ọlọ́run lè ṣe bẹ́ẹ̀. Testimony with joy. tó bá fẹ́ ṣe ìnáwó London tó bá ti pọ́ bẹ́ẹ̀ ègùn débẹ̀ ìnáwó ẹ̀ ò tí ì dùn ìpolówó sẹ́rọ̀ ni mo pa ogun ayọ̀dálẹ̀. Praise the Lord. Ọmọ mi kan dẹ̀ tún rè ó ẹsẹ̀ ti London dé ni Ladies Evangelist Babalọ́lá. Yóò dáa fún ọ. Mo tún wá lọ́mọ mi ti tíìmù 9 ló kó wọ bí ìlànà. Evangelist Mayowe Elijah ẹ máa pọ́n lé. Ògbé ayọ̀ ẹ bá ti ń kọrin ó ti ń jìyìn rere. Mo tún wá ní bàbá kan bíi. Odù ni wọ́n wẹ̀ ṣàìmọ̀ olóko. Mèyọ̀ àwọn dà. Mèyọ̀ Gbẹ̀ngà Adéwùsì. Wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwo. Wọ́n ti gbé ọ̀pọ̀lọpọ̀ èèyàn jáde. Wọ́n ti wo promoter ni wọ́n. Àti Wàsíù Àyìndé àwọn ni òbẹ́sẹ̀ lọ́sọ̀. Kò í ṣe tẹ̀gàn. Lọ wò lórí kíní production wọn lórí YouTube wọn lọ sí orí Instagram. Swaga ni mama. Lọ sí Swaga TV lọ wò wọn lórí Instagram. Èmi ní Sunny Adé ni o gbogbo wọn pátá tó lórí ẹ̀mí láre tẹríba wọn ìṣẹ̀pọ̀ kan jáde pẹ̀lú ẹ̀ ní lọ́wọ́lọ́wọ́ ogo tó lọ́n ti gbé fún Èso ní ìbàjẹ́ Ọlọ́run lẹ pọ́nlé lára wa ẹ̀ ní jábọ́ láéláé ojú òní tí wọn olórin ẹ̀mí ni wọ́n Ọlọ́run dẹ̀ bẹ lẹ́yìn wọn àti lẹ́yìn ọ̀run ni praise the Lord. Mo ló ti pẹ́ tí mo ti sọ pé àbínimọ́ yàtọ̀ sí àbílítì. Tó bá jẹ́ torin ni a lè kọrin bó jẹ́ torin ni a lè kọrin bó jẹ́ tìjó ńkọ́ bó bá jẹ́ tìjó ńkọ́. A gbọ́ rẹ́kọ̀dù tuntun Olúborí láìpẹ́. Praise the Lord. Àìráyè mi ni ògo yóò yọ bẹ́ẹ̀ ni máa retí rẹ́kọ̀dù tuntun. Bàbá ti sọ wọ́n ní àtẹ̀mí o àti Tọ́pẹ́ Àlàbí àti Láre Tẹríba àjọ wọnú stúdíò ni abẹ́ ẹ̀kọ́ ni àtọ́mọ mi wọ́dà àjọ wọ stúdíò àti bàbá yìí bọ́ọ̀bọ̀ o tí lọ London o àjọ wọ stúdíò báyọ̀ wá dà àbí gbà tí ìyá gbogbo yín bá fẹ́ kọrin ẹ̀ ní wọ stúdíò tìmí wọ́n gbà késẹ̀tì yá lágbára. Olújùwọ̀n Israel Olúborí. Mo náà ń bínú orí ni o. Wọ́n bínú orí ni. Wọ́n bínú orí ni o. Wọ́n bínú orí ni. Ẹ̀gàn kóyè má dùn jọ. Oyin ti ládùn tẹ́lẹ̀. Ọlọ́run ló fàdùn sóyin. Ẹ bá mi fáwọn ọmọ mi ní máìkì. Torí Ọlọ́run Olúborí. Wọ́n bínú orí ni o. Wọ́n bínú orí ni. Wọ́n bínú orí ni o. Àní wọ́n bínú orí ni. Ọmọ Olúborí ẹ̀gàn pé kóyin máa dùn jọ. Oyin tí ládùn tẹ́lẹ̀. Ṣé bọ́lá ló máa dùn sọ? Ọmọ Olúborí ẹ̀gàn pé kóyin máa dùn jọ. Oyin tí ládùn tẹ́lẹ̀. Bọ́lá ló fàdùn sóyin. Torí pé mo rọ́wọ́ Olúwa mi mo rí Orí nínú ayé mi.
òun wò mí òkè náà máa wò mí. mo rọ́wọ́ olúwa mi mo rí nínú ayé mi. lórí iṣẹ́ mi láyé ọmọ mi. mo rọ́wọ́ olúwa. ìyẹn láyé ọkọ mi. mo rọ́wọ́ olúwa. Olújùwọ̀n ní gbogbo ibi tí mo bá ń lọ. mo rọ́wọ́ olúwa. lórí gbogbo ẹ̀yin tẹ́ wà níbí. mo rọ́wọ́ olúwa. mo rọ́wọ́ olúwa. mo rí nínú ayé mi. mo máa ń ríṣẹ́ olúwa mi. mo rí nínú ayé mi. Oore olúwa o, bó bá mo re olúwa o, bá mi tú kẹ̀kẹ́ ìjòsìn. Ó yá o, mo re olúwa. Mi ò gbọ́, èmi mo re olúwa. Mo tú kẹ̀kẹ́ ìjòsìn rẹ̀ ó yá. Mo tú kẹ̀kẹ́ ìjòsìn rẹ̀ ó yá o. Mo rọ́wọ́ olúwa, mo rí nínú ayé mi. Ṣé rí iṣẹ́ Ọlọ́run? Mo rí nínú ayé mi. Gbogbo ọmọ mi láti London. Mo rí nínú ayé mi. Ẹ̀yin ọmọ mi láti Amẹ́ríkà. Mo rí nínú ayé mi. Gbogbo ilẹ̀ máa kórè ọyọ̀ wá sílé. Mo rọ́wọ́ olúwa. Olúwa ṣe láti South Korea. Mo rọ́wọ́ olúwa. Nínú ilé mi lójú ọ̀nà mi ni mo ń rọ́wọ́ olúwa. Olúwa ṣe ọmọ mi dáadáa. Mo sì máa gbọ́ mo lógo wálé. Mo wálé láti South Korea. Mo nígbàgbọ́ wípé Ọlọ́run á dáhùn láre. Mo rọ́wọ́ olúwa. Mo rí nínú ayé mi. Oore olúwa o, ṣeun tó bá mo re olúwa. Bá mi tú kẹ̀kẹ́ ìjò sílẹ̀. Mo re olúwa. Mi ò gbọ́, èmi mo re olúwa. Mo fi tú kẹ̀kẹ́ ìjò sílẹ̀ ó yá. Mi ò gbọ́, mo tú kẹ̀kẹ́ ìjò sílẹ̀ ó yá. Ó dà nítorí gbogbo ọkùnrin tó wà níbí, Ọlọ́run wá ṣóhun tuntun. A ó ṣe é dúpẹ́. Ó lè jó, mo jẹ́rìí ọmọ ẹ̀mí, àní Ọlọ́run mi ṣe é bẹ́ẹ̀. A ó ṣe é dúpẹ́. Kábíyèsí fún bàbá. A ó ṣe é dúpẹ́. Ṣẹ́gun Bẹ́kìlì kábíyèsí fún bàbá. A ó ṣe é dúpẹ́. Ìwọ lọmọ ẹ̀mí Ọlọ́run rẹ̀ ṣóhun tuntun. A ó ṣe é dúpẹ́. Ọkọ Mary Bẹ́kìlì Ọlọ́run yìí ṣe é bẹ́ẹ̀. A ó ṣe é dúpẹ́. Ẹ̀sẹ̀rí kábídì bàbá mi mọ́. A ó ṣe é dúpẹ́. Torí pé a ó ṣe é dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀mí mímọ́. A ó ṣe é dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀mí mímọ́. Torí pé Ọlọ́run mi ṣóhun tuntun a ó ṣe é. Jésù Olúwa wa. Ẹ má wọrí, mo sì máa kí ọ. O fẹ́ ná mi lówó máa bọ̀. This is my olóyìnbó daughter from America. Everything about her is òyìnbó. God bless you, my daughter. I love you and I know that you love me. Because I remember. Yeah. And I promise you that I'm coming to Maryland, me and Baba in the Lord. And I, not ordinary water you will give me, you know that. I don't want water. Can't you understand? Maryland is the land of Mary. Praise the Lord. I don't want water. Water needs a soda. I want soda. God bless you. I love you, my daughter. My God will bless you. He will surprise you with His goodness. By this time next year, you are coming to this mountain with your husband, your triplets, your twins. So shall it be in the mighty name of Jesus. God bless you. God bless your sibling. God bless your mother. I always tell you that you have a good mother. Mother of a mother. Mother that every children will pray to have as a mother. God bless you, my dear. Praise the Lord. Okay, say anointing is ready, daddy. Torí iṣẹ́ yẹn kíákíá. Ìwọ tó yẹ pé o fẹ́ kí a kò gba anointing sọ́wọ́ o dẹ̀ fẹ́ kí n súre fún ẹ pẹ̀lú anointing yẹn. Màá súre pẹ̀lú anointing yẹn. Màá dẹ̀ fi sí ẹ lọ́wọ́. Wà á dẹ̀ gba t-shirt pẹ̀lú 10,000 naira máa bọ̀. 10,000 naira máa bọ̀.
ọ̀rẹ́ àdayọ̀ 10,000 naira máa bọ̀. Which will be linked with the t-shirt. máa fún wọn ní sùúrù. This for 10,000 naira. 10,000 naira kíákíá máa bọ̀ yóò dáa fún yín. Yóò dáa fún On yín. your palm. Gẹ́ẹ̀tì owó rẹ kó o lè rí ìgbà ní o 10,000 naira. Ẹnìkan rò pé mọ́mí yóò sọ pé 20 rárá o 10,000 naira. Ògo rẹ yóò yọ. Ojú ò ní tì yín. Ẹ̀mí mọ́ sọ̀rọ̀ kan fún mi.
kò yá tó tó mọ́lẹ̀ o. Tó bá ti ká ẹ lára kò tó tó àdúrà gbọdọ̀. Ọlọ́run tó yin Bàjọ́lá. Bàbínú. Bàbínú. Ariwo kọ́. Godwin. Bàbá Tunu. Mo bọ̀ wá. Ọlọ́run tó yin mo pè lọ́wọ́. Yé. Bàbínú. Bàbínú. Ọlọ́run sọyìn màmá yóò àtàdébọ̀yà ọ̀sẹ̀dì ọ̀pọ̀ tó nà ọmọ pọ̀ ọmọ tàbí ìtọ́rọ ọmọ ní ẹ̀sọ́ kalẹ̀ torí elédùnmọ́ ní ọ̀pọ̀ lọ́wọ́ tàbí inú bíbí Ọlọ́run sọyìn màmá ẹ fún wọn ní microphone torí elédùnmọ́ ní ọ̀pọ̀ láṣẹ ẹ̀sọ́ kalẹ̀ ẹ̀sọ́ kalẹ̀ ẹ̀sọ́ kalẹ̀ ẹ̀sọ́ kalẹ̀ ẹ̀sọ́ kalẹ̀ ẹ̀sọ́ kalẹ̀. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Orin àtijọ́ ló kù tí èdè alẹ́ ọ̀la. Lórúkọ Jésù ẹ jẹ́ ká jó ká sì yọ̀ bí ẹni tí Ọlọ́run ṣẹ́gun fún. Jesus, let's sing and dance. Tíṣàtì náà á fi gbàdúrà fún yín ni. Á fi gbàdúrà fún yín ni. Use the t-shirt to pray for you. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Ìdìbàjẹ́ ò ní dé bá yín. Aṣọ ìyèlè fẹ́ wọ̀ ẹ̀ ní kúnú ọdún tẹ́ fẹ́ wọ̀. Garment of life, and in the year we go, we shall not die. Olúwa yóò ṣàánú fún wa. May the Lord show us mercy. Evangelist Lady Evangelist Sọ́pẹ́ Àlàbí náà wọ́n ti dé gbòòrò Ìbàdàn. Lady Evangelist Tọ́pẹ́ Àlàbí. So ẹ sì mọ̀ pé Ìbàdàn náà ni Ayéfẹ́lẹ́ pilẹ̀ wà. And you know the Ayéfẹ́lẹ́. Fresh FM wọ́n máa wà níbí live. Fresh FM will be here. Wọ́n máa gbé gbogbo program wa lọ́la lórí rédíò wọn. Program will be aired. So tá a bá ti ń ṣe é báyìí lẹ́ẹ̀ máa gbọ́ lórí rédíò. It will like Fresh FM àwọn kó àwọn DJ bọ̀ fún àwọn youth. They bring in DJs for Ayé youth. The Fresh FM will be bringing their DJ, their studio DJ. So ayé youth ẹ méje rí inú hall ẹ sáà máa lọ sí El Shaddai. Ẹ máa lọ sí El Shaddai. Swaga TV ni ẹ máa wò.